mo wá darí kíkí mi sórí bàbá wa àgbà Sheikh Rawdo ẹ dákun ẹ bá mi àdámọ̀ wọn dáadáa gbogbo àwa tí a jẹ́ aṣíwájú wa náà mo fẹ́ ká mú ẹ̀kọ́ lára bàbá wa àgbà Sheikh Rawdo bàbá mamu aṣíwájú ó mọ gbèrò pé kọ́mọ lẹ́yìn mọ̀ ṣe àpọ́nlé òun bẹ́ẹ̀ sì ni bọ́mọ lẹ́yìn ṣe gbọ́dọ̀ ṣàpọ́nlé pẹ̀lú aṣíwájú bẹ́ẹ̀ náà l'aṣíwájú náà lápọ́nlé tó gbọ́dọ̀ ṣe pẹ̀lú ọmọ lẹ́yìn rẹ̀ arba'atun tusbihu biha sayyidan ala qawmihi ala adab aṣíwájú gbọ́dọ̀ ní ẹ̀kọ́ pẹ̀lú àwọn tí ń bọ̀ lẹ́yìn rẹ̀ kò ń ṣe gbogbo àyè náà lèyàn ti máa ń lo seniority àwọn àyè kan bẹ tó já sí pé o ní láti kó iyì àti àpọ́nlé fún ọmọ lẹ́yìn rẹ̀ náà torí pé kí ni gbogbo àwọn àgbàlagbà tí wọ́n wà ń jókòó yìí wọ́n bí wa lọ́mọ kódà ń bẹnu wọn tó bí Sheikh Rawdo lọ́mọ ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ kí wọn wọ́n tún wá lọlẹ̀ fún wọn wọ́n lo ẹ̀kọ́ pẹ̀lú yín nù ẹ̀yin náà wá gbọ́dọ̀ lo ẹ̀kọ́ pẹ̀lú wọn bá a ṣe mọ̀ pé ẹ̀ ń lò tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ̀yin aṣíwájú wa ni mò ń fele yìí bá wí a ṣe máa pọ́n ilé tí wọ́n mọ̀ rí wọn àfi ẹlòmíì ó mọ̀ wá o yóò wá ṣe bí gbà tí ó mọ̀ wá rí bí mo ṣe wọlé délẹ̀ kan wàláhi sumabillah mi tí ìwà kí Sheikh Rawdo tí wọ́n ti dákọ̀ mi kìí ṣèmi ni wọ́n rí tí ì bá ṣe pé aláníyàn dáadáa táwa náà tẹ̀lé ọlọ́run kó wọlá dédé àsìkò yìí ìbẹ̀rẹ̀ oore lélẹ́yìí wàláhì oore pọ̀ wájú ọlọ́run kó wá wọlá àníyàn yín kó wọlá dáadáa tẹ̀ ṣe síwájú àwọn àgbàlagbà tí wọ́n fi pọ̀ tó báyìí àgbàlagbà ráyà àti jókòó pẹ̀lú ọmọ tí ò bá lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ yín àti dáadáa tẹ̀ ti ṣe síwájú wọn ló mú ọ̀wá ń kalẹ̀ báyìí ọlọ́run má gba ìwà dáadáa náà kó lọ́wọ́ yín àlùbáríkà ànábì lọ́dọ̀ ọlọ́run mo kí ọmọ ìyá mi ànábì lónìgbà ọlọ́run mọ́ṣẹ́ àjà ànábì ó gbé wá kalẹ̀ la hawla wala quwwata dhikirul mahabbati ya maulaya azikurani ẹ ṣeun fahal ra'aytu muhibban ghayra zukirani ya sayyidi ya rasulallahi khuz biyadi mali siwaka wala alwi ala ahadin sallallahu alaihi wasallam فأنت نور الهدى يا محمد صلى الله عليه وسلم فأنت نور الهدى يا مصطفى صلى الله عليه وسلم فأنت نور الهدى في كل كائنة وأنت سر الندى يا خير معتمدي فأنت حقا غياث لخالق أجمعين وأنت هادي لوري لله إذي سندي يا من يقوم مقام العمد منفردا للواحد الفرد لم يولد ولم يلد النبي 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 محمد يا من يقوم مقام العمد منفردا للواحد الفرد لم يولد ولم يلد يا من تفجرت الأنهار نابعة من إصبعيه فار والجيه شب المداد سلام على محمد سلام عليك طه سلام على محمد سلام عليك طه سلام على محمد سلام عليك طه سلام عليك يا رحمة للعالمين سلام على محمد سلام عليك طه أصاحبنا إذا شئت في الدارين تسعد أصاحبنا إذا شئت في الدارين
العين تسعد فأكثر بالدوام صلاتي على محمد على محمد سلام عليك طه وأحسن منك طه ولم تر قط عيني وأجمل منك محمود لم تلد النساء على محمد سلام صل يا ربنا وسلم على من أدعو الله لما بالهدى هو للخالق رحمة وشفاء الله الله صل يا ربنا وسلم على من الله للخالق رحمة اللهم كيف ترقى رقيك الأنبياء يا سماء ما طولت يا سماء الله لم يساءك في علاك وقدها لسنا منك دونه وثناء يا رسول الله رسول الله اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم آمين. عفاوى الشيخ عبد الواسع البارزي بمدبه الصلاة.